iṣẹ́ Ọlọ́run kò séèyàn tó yé o mo sọ díẹ̀. بنى البيت خلق وبيت الإله مدى الدهر من سابق يكرم فإني بيت الإله لا يهدم أحد ومن أراده يلقى عذابا أليم àrẹwà mọdé torí tìlú dé ẹni láyà ló ń jẹ ṣọba ọ̀rọ̀ gbẹnu sókè wa kò yá orin tuntun dé pẹ̀lú ohun tuntun ìbẹ̀rù bójò sí fákìrì ẹ lọ mú díje wá bò jẹ́ ti díje tábà gbá tábà o tábà jẹjẹ àlápá pẹ́kú tiye tiye dé o ẹ̀yin tẹ́ ń gbọ́ mi látànà wá ẹ súnmọ́ bí wá kí ẹ sọ̀rọ̀ mi iṣẹ́ Ọlọ́run kò séèyàn tó yé o. iṣẹ́ Ọlọ́run kò séèyàn tó yé o mo sọ díẹ̀. iṣẹ́ Ọlọ́run ọba kò yẹ nìkan rárá. iṣẹ́ Ọlọ́run ọba kò yẹ nìkan rárá. àwa márìkì ni kò yẹ nìkan rárá. àwa márìkì ni kò yẹ nìkan rárá. torí pé wòlíì fẹ́ pàtàkì kò yẹ nìkan rárá. àti pé àríran fẹ́ jẹun ni. àwọn yẹpẹ tó ń lù sábì fìrìfìrì náà rí tán bá rí tán ni aráyé ìgbà tí mú wọn lọ́lọ́run wọn láyé. àwọn yẹpẹ tó ń lù sábì fìrìfìrì náà rí tán bá rí tán ni aráyé ìgbà tí mú wọn lọ́lọ́run wọn láyé. ẹ jẹ́ ká má tanra wa. kò sẹ́ni kan tó yé. ẹ jẹ́ ká má tanra wa. kò sẹ́ni kan tó yé. lọ́la wa kò sẹ́ni kan tó yẹ torí pé ẹ̀dá kan ro tiwọn kò sẹ́ni kan tó yẹ ìfún gan kò yé òbí ọmọ gan kò sẹ́ni kan tó yẹ wàláyé kò yé òbí ọmọ gan kò sẹ́ni kan tó yẹ torí pé tòbí ni pé kọ́tà bá kó yàn lágbára sí wa. ẹ ká sọ orúkọ mi ni Yèyé Olúwafúnmiláyọ̀ Ṣónọ́lá aka Ìyá Ṣàpọ́n ṣé ká ké wọlé wọn. Mo mọ àwa mọ ìwà ìwádìí ọgbẹ àwọn kan tuntun lè àwọn náà wọ ẹ bá mi parí ẹ kí wọn kàn mọ irú ẹ̀tọ́ ẹ̀tọ́ wo ló ti máa mú ẹ̀tọ́ mọ mi ìmẹsọ ọtá àmọ ìmọ ìmẹsọ fún wọn. ó náà ni mo sọ pé Ìyá Ṣàpọ́n ṣé ká ké wọlé wọn. òṣèré orí yes ma a rí ní bílíọ̀nù so ma inú wa dẹ̀ so a mọ̀ pé tí ìgbà ìgbà tó ṣe kàn lónìí ó jẹ́ ọ̀gidi a mọ̀ pé iṣẹ́ tó pẹ́ ó yá pàtí kan kí nìkan kìlẹ̀ bẹ́ẹ̀ ni ṣe rí bàbá ọmọ tó ń ṣe wòlímọ̀ lẹ́ni àti ìyá wọn jẹ́yàn tó dára tí wọ́n máa ń kéyàn mọ́ra tí wọ́n dẹ̀ máa ń recognize èèyàn dáadáa torí ẹ̀ láwọn òṣèré la ṣe pọ̀ wá síbí báyìí lónìí torí pé ẹni tó bá ti jẹ́ olólùfẹ́ àwọn òṣèré tán bá ti nífẹ̀ẹ́ sí wa ó ti dọ̀rọ̀ káwa náà ṣe kí ni ká nífẹ̀ẹ́ sí wọn irú èmi ní Ìsàtà Abẹ́òkúta ni mo ti wá bá wọn ṣe wòlímọ̀ ní Ìkòròdú bákan náà àwọn èèyàn wa látàn wá látòṣogbo ọ̀kan wá láti Ìbàdàn ọ̀kan wá láti Èkó so àgbàládùúrà yìí pé bí wọ́n ṣe ń ṣe wòlímọ̀ fọmọ wọn lénìí wọn ò ní sunkún lórí àwọn ọmọ náà lágbára Ọlọ́run. Akbar, Allahu Akbar, wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. A dúpẹ́ fún Ọlọ́run ọba lánàá ọba lẹ́ni ọba lọ́la ọba lọ́jọ́ ayé gbogbo ọba tó ní kí a ní àníyàn pé ìjókòó yìí á wáyé lẹ́ni tí nǹkan kan ò sì dí wa lọ́wọ́ jówó tó lè jẹ́ kí ìjókòó náà kó wá sí ìmúṣẹ. A máa dúpẹ́ fún Ọlọ́run ọba o torí ọ̀pọ̀lọpọ̀ ìjókòó báyìí ni wọ́n máa dájọ́ táwọn nǹkan kan míì á jẹ́ ìdíwọ́ tí ò ní jẹ́ kó lè ṣeé ṣe. A bá gbogbo àwọn elétò a bá wọn dúpẹ́ a sì dúpẹ́ fún àwọn àáfàá wa náà tí wọ́n jẹ́ olùdásílẹ̀ ilé kéwú tí à ń ṣe wòlímọ̀
nítorí ẹ̀ lẹ́ni náà a lè dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin òbí tí gbogbo yín náà tẹ péjú tẹ pèsè àwọn ọmọ náà wọ́n á jẹ́ ọmọ alálùbáríkà fún wa gbogbo nǹkan tí wọ́n fẹ́ ṣe fún wọn lẹ́ni yóò jẹ́ oríire nídìílé ẹnìkọ̀ọ̀kan wọn lágbára lọ́dọ̀ ọlọ́run gbogbo owó tẹ́nìkọ̀ọ̀kan wa bá sì ná bílẹ̀nì ọlọ́run á fi àlùbáríkà sí a ní fojú sunkún àwọn ọmọ náà o irú àwọn ṣíṣe báyìí kò ní wọ́n nídìílé ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́lá ilẹ̀ owó àdúrà bẹ̀rẹ̀ bàbá yìí ti dìde lẹ́ẹ̀kan náà aláàláwò máa yá arábì sọ́lé yálà ṣèjìnà wà lóyàrá mọ́mọ́ a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim aláàláwò máa yá arábì sọ́lé yálà ṣèjìnà wà lóyàrá èèyàn mo fẹ́ máa kà ń bẹ̀. èmi lọ́wọ́ àdéhà náà tọ́wọ́ lọ́wọ́ dálọ́lá. bàbá àti màmá Aisha bàbá àti màmá Aisha ọmọ tọ́lá ní. ẹ máa bọ̀ bá mi ẹ káàbọ̀ láfọ̀kúwà bí ẹ bá rí bàbá yìí ìjáde wọn ó ti mọ̀ pé òun ò dà wọ́n láàmú ẹ sì ní dààmú tẹ́ ikú láyé ohun tẹ́ máa ṣe ni pé ẹ máa kó 10,000 sínú abọ́ yìí ṣe ń gbọ́ ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa ẹ má wọ̀ ìwọ náà ni mo ti ṣípò fún ọ báwọn ẹ máa kó 10,000 sínú abọ́ yìí ẹ wàá dúró báyìí ṣe ń gbọ́ báyìí ìyàwó yín náà á wá jáde tó bá débi àwọn fi 5,000 sí èèyàn 6 àtààbọ̀ ni wọ́n dìde lórí àga yín ẹ wàá wọ̀ wọn tí wọ́n dìde láti wọ́n sanwó àdúrà bẹ̀rẹ̀ ẹgbẹ́ mi báyìí ni wọ́n dúró sí lẹ́yìn bá ti ṣe ti yín bẹ́ẹ̀. Bàbá Aisha Ẹniọlá ìlú wo ni Ọ̀ṣun níbo lọ́ṣun sà Ìlá Ọ̀rọ̀gún ẹ tẹ̀lé ọ̀rọ̀ mi o 5 ilẹ̀ kàyí ẹ bá ń ka 10 ìbò 10 mo ní ẹ̀ka 500 ní 20 ní ọjọ́ ilé wa pé 20 11 5 ni bàbá tó wá ní nǹka àti wà lẹ́nu kíní náà tó dé mẹ́ta ajé lọ́jọ́ orí tòótọ́ àmọ́ sàárà kéré tó bá wọn. bá mi ẹ ní délé bó ku ọmọ àwọn ọmọ yìí ẹ jèrè wọn ẹgbẹ́ bẹ́ẹ̀ ni ẹ bá dúró ìyàwó orí àwọn ó jáde wọn kó 5 ẹ wà á wo wọn wọn ń bọ̀ àwọn tí tẹ̀lé yín dé ó ti pé tẹ̀ ẹ̀yin ẹ kó wọ́n yín bẹ̀ èèyàn 6 sẹ́ ni wọ́n dìde lówàdúrà bẹ̀rẹ̀ kò sì tẹ́mi lọ́wọ́ èrò oníwò yìí kò wá ká kò jẹ sẹ̀mọ́nì. kámẹ́rámà kílẹ̀ pé yìí wọ́n ìdé tán kéèyàn 4 dìde mọ́ lówàdúrà bẹ̀rẹ̀ nínú àwọn síìtì yìí kámẹ́rámà ojú bẹ̀rẹ̀ ní ẹ bá gbé kámẹ́rà yẹn sí mo fọlọ́ bẹ̀ yín ẹsẹ̀ tí ẹ sábẹ́ tẹ́ǹtì wọn èèyàn 4 tó bá dìde ẹlẹ́nìkan náà wọ́n ti dìde tẹ́lẹ̀ ó tún lè dìde náà pé bàbá yìí tiẹ̀ wá wà ń bì torí ẹni tó ṣojú kò dàbí ẹni tó ṣẹ̀yìn ẹ ti ń ṣẹ̀yìn látàárọ̀ ẹ tún wá ṣojú náà ó yá ìlàyìláyì ìlàwó láyìláyì láyà láwó. ìlàyìláyì ìlàwó láyìláyì láyà láwó. àlùfù lìkàlìkì máa lùfù. ṣé ẹ ní wọn Allahu Akbar Safiyullahi báàbò àwọn yẹn wọ́n ti dìde tẹ́lẹ̀ àwọn ìyá tí ń bọ̀ yìí o. Maruful gaucho
سمبيات بمرجعة دار نصفات والإنشاء تحت سماعة المدير أستاذ العبد الحكيم محمد الأول. أريد أن نقرأ قرآن كتاب الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبد الكتاب ولم يجعل له عوجا قائما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما له به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باقع نفسك على آذانهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أما حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. صدق الله مولانا العظيم. السلام عليكم. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله سميع العليم العزيز الجبار من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشية الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبعا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو واتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا فذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة وعذابا عليما يوم ترجف الأرض والجبال فكانت الجبال كثيبا مهيلا إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا فعصى فرعون الرسول فأخذناكم أخذة وبيلا فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا السماء منفطر به كان وعده مفعولا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا صدق الله العظيم. ẹ jẹ́ ká gbókọ̀ Ọlọ́run tóbi. Allahu Akbar. ká tún gbé Ọlọ́run tóbi lẹ́ẹ̀kan sí i. Allahu Akbar. ẹ̀rí Al-Qur'ani ni wọ́n kà yìí. Al-Qur'ani yìí kí wọ́n tó fẹ́ ké mo fẹ́ ṣaláì má jẹ́ kí wọ́n ké ni.
torí pé wọ́n ti practice ẹ̀ before ìní so bí wọ́n ti wá fẹ́ ké ni kí wọ́n kàn ké kí wọ́n lọ jòkó làníyàn mi àmọ́ bí wọ́n ti kí Al-Qur'ani yìí mo rántí àyà kan bí wọ́n ti fẹ́ bàjẹ́lẹ̀ ó wú mi lórí púpọ̀ Olúwa ṣe ni wala tashtaru bi ayatin. lágbára tí wọ́n dé kí ni ó dá lọ́la wọn ò lè san bó bá ṣe pọ̀ mọ́ aráyé ìbá ti mú wọn lọ́lọ́run wọn láyé. àtòbí ni pé kọ́kọ́ mọ́ kó yàn lágbára tí wọ́n dé gbà kí ni ó dá lọ́la wọn ò lè san ó. aráyé ìbá ti mú wọn lọ́lọ́run wọn láyé. ẹni pé àkúlẹ̀ yan gbogbo wa. kò yẹ ọgá kankan wà láyé kò yẹ ní ìwò nìkan kò yẹ afa wa torí ṣe gbogbo ọmọ bọ́kà ní mímọ́ ṣàdúrà fúlá ni wọ́n ṣorí rẹ̀ àwọn kan tó má ṣe fáwọn mi wà láyé ìbá ti mú wọn torí pé ṣe gbogbo ọmọ bọ́kà ní mímọ́ ṣàdúrà fúlá sórí rẹ̀ àwọn kan tó bá ṣe fáwọn mi wá aráyé ìbá ti mú wọn. ṣùgbọ́n ṣá àdúrà kàdé yan ó fáwọn kan láyé wá láyé àdúrà kàdé yan ó nínú òbí tóbi ẹni nínú àwọn afa wa àwọn ọ̀gá wa àmúrísìdú tó gbà fún. tí gbogbo wọn bá bá ṣàdúrà ọlọ́run ní àgbọ̀ máa ṣe wọn dàkún torí pé ọlọ́run júwe wọn sínú ìwé mímọ́. àti gbogbo wọn bá bá ṣàdúrà ọlọ́run ní àgbọ̀ máa ṣe wọn dàkún torí pé ọlọ́run júwe wọn sínú ìwé mímọ́. ó ṣe ọlọ́run wọn bá ṣe ọlọ́run wọn bá torí pé ọ̀gá mi dètè gan ni ọ̀rẹ́ kan ń ṣe tiwọn ọlọ́run ṣàǹkó mi yọ ni wáyé o ṣàǹkó mi yọ ni èmi lẹ́ni àròkà dáwọ́ délẹ̀ ọlọ́run mo dúpẹ́ o ṣe ló máa ń pèlè sí ṣẹ́ráyé tọ́lọ́run ṣẹ́ dandan arẹwà mo dúpẹ́. ẹni àròkà dáwọ́ ẹdínlẹ̀ ọlọ́run mo dúpẹ́ o ṣe ló máa ń pèlè sí ṣẹláyé tọ́lọ́run ṣe dandan arẹwà mo dúpẹ́. ẹni ní a máa ga ẹni ní a máa ga ẹni ní a máa lọ rí làwọn ò ní dé ẹni ní a máa lọ rí làwọn ò ní dé. ọmọ tí iṣẹ́ tó bá jèrè tó bá ti jèrè ibi ìgbẹ́kọ̀ ìwé tó kọ́ ni ó gbèsè níbi. ọmọ tí iṣẹ́ kó má jèrè tó bá ti jèrè ibi ìgbẹ́kọ̀ ìwé tó kọ́ ni ó gbèsè níbi. ọ̀tá ẹ̀ta wọ́dì náà wà ó àrùn náà kọjá. ọ̀tá ẹ̀ta wọ́dì náà wà ó àrùn náà kọjá. ìfún ẹgbẹ́ bí ọwọ́ yín gangan ni. ọ̀tá ẹgbẹ́ bí ọwọ́ yín gangan ni. kojú ẹyin kó wá wá rẹ̀ wá. gbogbo àwọn ta torí wọn wá lọ́kùnrin kábíyèsí sẹ́gbẹ̀ẹ́ bàbá ẹ wá màmá ibi tí a máa tó yẹn náà. Ya Aisha. àwọn tí a torí wọn wá lóbìnrin ká dúró sẹ́gbẹ̀ẹ́ màmá. gbogbo àwọn àgbààgbà nínú ayé ni wọ́n ń bọ̀ yìí. Màmí. ọlọ́run mọ̀ yín èmi ò mọ yín tán o. Màmí. mo ti gbọ́. ẹgbẹ́ màmá yẹn ká bàbá mo bá wà o ìyá mo bá wà o sọ́kùnrin ni ẹ sóbìnrin ni ẹ ọkùnrin dúró sẹ́gbẹ̀ẹ́ ọkùnrin obìnrin dúró tóbìnrin. Mọ̀lánà. ká ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo ti gbọ́ ó ti yé mi wàlá ọ̀ká náà kẹ́sí bá ó ti yé mi. mo ti gbọ́. Allahu Akbar. a ní lábẹ́ tẹ́ǹtì yìí ẹ̀sà ẹ̀kan ni mo fẹ́ pè yín torí mo mọ̀ yín pé méjì lẹ dà ní àwọn abí lónìí ẹ wá ṣe wàlímọ̀ ẹ dẹ̀ ṣe wá ṣe pati ẹ dá yẹtẹ̀ yanjú wàlímọ̀ yìí ká lọ fún abalẹ̀ lọ́ máa ṣe pati lọ kó má kó ẹnìkan lábẹ́ tẹ́ǹtì yẹn nǹkan tó kọ́kọ́ dùn mọ́ mi nù ni kó
tó bá ṣe gbogbo yín mo kíṣà o ẹ̀yin bàbá ẹ̀yin mo rí lọ́fẹ̀ẹ́ lófò yìí bàbá yìí rè pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀ ní wáyé láéláé. àmín. ẹ̀ ní wáyé láéláé. àmín. bàbá tí wọ́n máa ń pọ̀ fún yẹn ni àwọn ni. ohun wọn tí ní báyìí ni. pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀ ní dàgbà yà wèrè. àmín. bó ṣe àwọn kẹjá yé tó ẹ̀ ní jayé àwọn ọmọ yín mọ́. àmín. màmá Àbẹ̀ní agbọ́n mo kí yín o. màmá nìyẹn mọ́mọ́ sí màmá. ẹ̀ ní wáyé láéláé. àmín. ọlọ́run níjà ṣe é. àtàlà péré ọmọ kan lẹ̀. ìgbẹ́ tó máa ń múlẹ̀ láàyè láà. wọ́n níbi ìgbàjọ́ ti sàkẹ́lẹ́ kan mẹ́ o. ìyá ọmọ sàn yín bí o. mi gbọ́dọ̀ sọ. màmá yà àwọn ní ìmọ̀tí kí wọn. now ṣé wọn di àwọn kọ́sọ́mà lọ́wọ́ ta ló kù ẹ bá mi ṣé bí wọ́n ṣe dúró yìí mo fọlọ́run bẹ̀ yín mo fọlọ́run bẹ̀ yín ṣé yí àwọn tí wọ́n dúró yìí àwọn ni bàbá òkè kù náà wà ní. ẹ má bá mi lọ kámẹ́rà àwọn tó wà lábẹ́ tẹ́ǹtì yẹn ẹ kú dìde ni wọ́n kí àwọn ẹ bá mi rán dúróòmù yìí lọ bẹ́ẹ̀ dúróòmù yìí ni ẹ wọ́n lọ tó bá mi lọ kámẹ́rà àwọn tó wà lábẹ́ tẹ́ǹtì yẹn ohun tó mú tí ò fi dìde bóyá ní nǹkan míì tó bá ṣe ń bí. ṣé èrò lẹ́tọ́ àbẹ́yìn? báyìí kámẹ́jọ ò nà pẹ́nu àbáyẹ fẹ́ràn bí lẹ́yìn bàbá yìí o ẹ ká yìí ẹ wò ó níkàlẹ̀ yìí èmi yẹn tán ẹ̀ ìsìnmọ̀ yẹn ń tàn àdàníyàn sí kókó nù bẹ́ẹ̀ ṣe wá ní disappointi ọlọ́run lára wa òun ló kù. lórí èyí ń dé yìí ọlọ́run ní jẹ́mi yín pàtì kò sì ní pa yín díẹ̀ díẹ̀ yóò sì bá yín kalẹ̀ la hawla wala quwwata. méjì lètò tó pàtàkì lórí ọmọ kan ètò méjèèjì yìí 500,000 ni. ẹ máa rí i pé mo sọ bẹ́ẹ̀ èmi ẹ̀ ń ṣí ti èèyàn ètò ọpẹ́ àti ètò pọ́nmọ́jáde lórí ọmọ kan 500 ni àwọn bàbá yìí àwọn ìjọba sanwó fún tọ́níkọ́ máa kéde ẹ fètò sọ́mọ bíbí o ẹ fètò sọ́mọ bíbí o òun lẹ́yìn bí méjì. wọ́n ti sì rí ilé. tó wọ́n tẹ̀ tún sì kù ọlọ́run sọ àwọn tó kù náà èyí rí i 500 méjì tá a bá fi kúnra wọn èló nù èyí tá a fẹ́ gbà ní. tó bá yá sí pé ká pè yín lẹ́ẹ̀mejì ní bí a kọ́ gba 500 tọ̀ kẹlẹ́ ọjọ́ náà ibi tẹ̀ tí ń ṣe patí lọ́wọ́ àti gbé yín dìde àti ọba 500 àbí ká gbalẹ̀ nǹkan náà mo pa àwọn òbí jáde aṣẹ́mítì rẹ̀ ní òǹgbà yẹn mo pè yín ẹ̀dá mi lóhùn. ó yá bàbá ẹni bá ní aṣífìlà wọn a máa ń bá tiẹ̀ lọ́wọ́ ẹ̀ ó wá ṣeé ṣe ẹ sọ pé àfáà ní ṣubú náà pé ẹni yìí kó fún yín 100 pé ẹni yìí kó fún yín 50 àti lọ́wọ́ àníwọ̀n bẹ́ẹ̀ dáadáa. èlé ó ní wọ́n dá ṣóyè báyìí ni èyí tó kù èmi fi sí. èèyàn kan gbé owó yẹn lẹ̀ báyìí wàláhì yín dá ó yá sà. bàbá tọ́lá ni. Yes, sir. Tọ́yọ̀ kọ́ lu ẹ̀ ẹ̀ ẹ̀ka sáyé yanjú ẹ̀yẹ kẹ́yà. Ẹ̀yẹ ká yanjú ẹ̀yẹ kan náà ẹ̀yẹ ká yanjú ẹ̀yẹ kan náà báwọn. Ó ti yé mi ó ti yé mi ó ti yé mi ó ti yé mi. Ẹ má lọ́ǹgẹ̀ ẹ má lọ́ǹgẹ̀. Ó yá látọ̀dọ̀ ti yín sà. Bá mi ẹ bá mi gbé kọ́ lọ́hùn tóbi. Kéèyàn fowó yìí lẹ̀ níbi wà ní mọ̀ bá ọmọ ní o kó fowó ilẹ̀ kó wá ní òfowó lẹ̀ nínú 1 million ó lé ní àbódí. Bàbá ọmọ gangan 50,000. ẹni tó fẹ́ fún mi ń wo eléyìí àbí ìdajì ẹ̀ lọ́kùnrin àwọn ẹni kọ́kọ́ wá tó fẹ́ fún mi ní wo eléyìí dúró mi lójú òyò ẹ ti pa fáànù ẹ kó má gé mi ẹjọ́ mo ṣe bímọ ní ẹjọ́ ọmọ mi ò jẹ́ tí mọ̀ ní. Óyá 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 àwọn ọkùnrin owó gbangba kí ni ìdáni ọwọ́ mi lẹ́ẹ̀ máa fowó ṣe kí ni máa fowó sábọ̀ ẹ̀yin mímọ́ ní ojú o. Aláàjì mi fẹ́ ká máa ṣọ́ àwọn tí wọ́n fowó wá ní o 2000 ó di 4 ó di 6. Ó di 8 ó di 10 12 bàbá yìí 5,000 èló ni 17 18 19 20 bàbá yà dá 10,000 naira ó di 30,000 31 bàbá yìí náà 10,000 42 43 44 kò sí problem ẹ má yìí tí ì lọ torí ọlọ́wọ́n 45 46 48
owó yìí di 48 ó di 52,000 4,000 ló kó fún mi 4,000 ló kó fún mi àbí 50 nìyẹn ó di 100 2,000 ní lọ́wọ́ mi ó di 4 ó di 4,500 kò pé 5 ó di 6,500 ó di 8,500 ó di 9,500 3,000 fi kún ó di 12,500 ìkan 10 ìkan 5 ni o eléyìí wúwo 10 lélẹ̀ èló nìyẹn 6,000 ni èló mo kàwé yẹn dé tẹ́lẹ̀ 11 mo dé ẹ bá fẹlẹ́ ìkún ó jẹ́ 16 àfáàyè ò lè ṣiṣẹ́ báńkì o làṣáàkì ìdílé tẹ̀ ń yẹn mọ̀ yìí tì mí èló ni ìbá mi kàwé yìí dà yìí 16 ó di 18 bá mi ẹ jẹ́ nígbà tí ń sí 6,000 naira ẹ fi kún 18 ó jẹ́ 24 ẹ fẹlẹ́ ìkún ó di 25 èló ló kà 8,500 ẹ fi 8,500 kún 24 èló nù plus 8,000 ó jẹ́ 33 àbábá yìí 10,000 ni o 10,000 naira ó di 43 43,500 100 for you sir ẹ fi lè kún ó wá jẹ́ 44 43,500 ó jẹ́ 44 àtẹ̀tìgbà 100 sí mẹ́rin bàbá ẹ wá ẹ má lọ ẹ bá má kíyàn mẹ́ tíjọba látàárọ̀ ẹ má ti ṣe bẹ́ẹ̀ 45 46 46 46 bàbá ọmọ Alhaji 46 ó di 48 48,500 ó di 49,500 49,500 49,500 ó di 50,000 50,000 ẹ kó mọ́ bẹ́ẹ̀ ó di 150 4,000 ni ẹ mà níyàn mi ṣé n ṣàníyàn mi fún yín sà ẹ mọ̀ wípé àníyàn tẹ̀yìn ọ̀tọ̀ tèmi náà ọ̀tọ̀ tọ́lọ́hún tó dá wa ọ̀tọ̀ ni ṣé ẹ gbọ́ bá o àníyàn tọ́lọ́hún ni o tọ́lọ́hún ni ń ṣe lọ́wọ́ báyìí ẹ̀yà yìí àwa rí 150 ń bí báyìí ohun tí mo dà níyàn ni pé ká gba 250 lọ́dọ̀ yìí bàbá ká gba 250 lọ́dọ̀ àwọn màmá ṣé ẹ gbọ́ bá o ẹ ní sùúrù. ṣé ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ni pé ẹ mọ̀ pé wọ́n ní àwọn àfà ni wọ́n jogún àwọn ànábì Ọlọ́run àwọn ànábì Ọlọ́run sì yé àwọn ni wọ́n súnmọ́ Ọlọ́run jà àwọn èèyàn lọ tẹ́ bá wo connection yẹn ẹ rí pé èrò tàwa ó súnmọ́ láti papọ̀ mọ́tò Ọlọ́run ọba ọ̀wọ́n ọba wọn lágbára lérí gbogbo ẹ̀dá tí bá ń bẹ lérí rẹ̀ kí lẹ pé ẹ̀dá ni wà. ẹ ṣe kábíyèsí o. kábíyèsí o. àṣẹ òní kú máa yín lẹ́nu ẹ mọ tí mo fẹ́ kẹ́ ṣe fún mi sà mo fẹ́ fi Ọlọ́run tó gbé àṣẹ náà fún mi mo fẹ́ fi bẹ̀yìn ẹ bá mi fàṣẹ sí i pé tówó yóò bá ní pé 250 lọ́dọ̀ àwọn ọkùnrin ó pé 200 àṣẹ ti fẹ́ kẹ́ fi sí mi. ẹ bá mi ṣe kábíyèsí o. kábíyèsí o. nínú 50 tó wákùtà fẹ́ gbà àti rí 4 ó yá ẹ wọ́n sì mi pẹ̀lú ẹ̀yin bàbá ó di 5 ẹ jẹ́ àmúba tí mo lẹ́ nǹkan yẹn ni o òun ló máa fi yá o irọ́ ọ̀dọ̀ wọn kùnrin mo sọ ọ̀dọ̀ kùnrin mo sọ ọ̀dọ̀ kùnrin ẹ jẹ́ àṣẹ bá ṣe ń ṣe lẹ́ǹkan ni alájẹ ẹ má ṣe báyìí o 2,000 ni ó di 7 ó di 8 alájẹ ẹ náwó báyìí 5 lè máa ń ná kò pé 5 ṣe bá ń ka ọ̀bájá ó kọ́ yín sà yọ ṣó ká mà nẹ̀ ọba dúdú yẹmí pẹ̀lú ògùn Ọlọ́run ìràwọ̀ yóò ní wọ́ọ̀kùn. àmínà. ọlá yóò ní wọmi. àmín. àwọn ọlọ́pàá ni àbáwọn kọ́ ni àwọn tó ń fún mi lóyún yẹn alapis àbúrò yìí lọ́lọ́pàá ojú yìí alapis àyẹ̀bẹ̀ kọ́ ni a máa ń jẹ sáyà kan lọ́dọ̀ yín lójó gíyan báyìí àbága fara àlìkálámbì bẹ́ẹ̀ ni àyẹ̀bẹ̀ kọ́ tá a máa ń dé wá síwájú àwẹ̀ ọlá yóò ní wọmi ẹ má bínú sà ẹ̀gbọ́n tẹ̀yìn rà
àlìká tó ń ṣe sí ó ti yé mi bàbá yìí ọ̀pọ̀lọpọ̀ 10,000 naira fi kún owó yìí ó lè lo. ẹ wá fi 10 kún. báyìí mi àgbà di sójà mo ti fún yín náà nù 15 owó yìí di 25 nínú 15 ó di 35 ẹ ṣeun báyìí mi. bàbá ọmọ gangan ó tún tẹ̀lé pépà jáde 2,000 ó di 55 ó di 65 ó di 75 ó di 8,000 tó bá yẹ lọ́dọ̀ tèmi kò sábùú sà lọ́dọ̀ tèmi kò sábùú àní lọ́dọ̀ tèmi. báyìí bàbá ẹ̀ mọ̀kàn ti fẹ́ wí bí mo ṣe rí yìí ó dá mi lójú pé ẹ̀ mọ́ lọ́hùn pé ẹ̀ mọ́ lọ́hùn ó bá yẹ kẹ́ mọ̀ mí. ẹ̀sà ẹ̀ máa ti lọ ẹ̀sà sáà mo fọlọ́hùn bẹ̀yìn àtànẹ́bì ẹ̀ máa ti lọ ọlọ́hùn àtànẹ́bì ni mo fi bẹ̀yìn ọlọ́hùn àtànẹ́bì ni mo fi bẹ̀yìn ọlọ́hùn àtànẹ́bì ọlọ́hùn àtànẹ́bì ni mo fi bẹ̀yìn ọlọ́hùn àtànẹ́bì kéé ọrùn kéèyàn jọ dájú o mo ti rí yín pẹ́ lẹ́ni tí mo rí yìí ìyàwó mi àtàwọn ọmọ mi fẹ́ jẹ́ ká dunú lé. a sì ti ti fọ pọ́ọ̀tù. bá mi lọ bá wọn. lọ gbowó ni. ẹ máa pè wọ́n lé kí wọ́n fọ nísìnyí. a ti dọ̀bẹ̀ ẹnu ti iṣẹ́ pẹ́. bẹ́ẹ̀ ni wọ́n fi ń pilé àsìkò rẹ̀ ṣe o. ọ̀rọ̀ àwọn obìnrin lọ́wọ́ kan. wá ìwọ́jà òṣàṣù ẹ bá mi ka 15 ní owó yìí èmi ní yẹ̀yàn jẹ tọ́jú fún ọ. gbogbo àwọn ọkùnrin ohun tí ń jọkùnrin lára wa ọlọ́run nígbà fọmọ ẹlòmíì. àmín. ohun tí ń jọkùnrin lára èèyàn kan tó pàtàkì ni o ọlọ́run nígbà kù lára wa. àmín. mo wá fọlọ́run bẹ̀ wá sà mo fọlọ́run bẹ̀ wá ẹ dákun ẹ jẹ́ ìṣètò àwọn ìyá ìlú ojú wa náà ẹ ṣeun. iye ọmọ ìyá Aisha 20,000 25 ló yẹ kẹ́ ṣe ẹ ṣe 25. ṣe 25. àtọkọ yín ṣe 50 ẹ̀yẹ ṣe 25. 15 tí mo ní kẹ̀kẹ́ látara ọ̀sán 15. wọn lè ṣiṣẹ́ báńkì àbáyọ lè ṣiṣẹ́ báńkì o ẹ máa kọ́ wọn kéwú jẹ́jẹ́. $5,000 lọ́fẹ́ ká gbàwó ìdání ó yá ẹ̀yin màámi ìyá gbóǹkan màmá tàwọn ti gbọ́lẹ̀ 2,000 màmá gangan fún àwọn 5,000 ó ti 7 màámi dáadáa ọ̀yọ́ fún gbàgbàlẹ̀ o ọkùnrin bí obìnrin bí ọkùnrin 5 ó lè lo ó di 12 màámi ìyá bẹ̀ni 5,000 ó di 17 màámi dáadáa mo mọ̀ yín náà ẹ̀yin òṣèré ńláńláńlá àwọn àti bóyá wa yọjú lajẹ adékọlá wọn máa mú gbẹlẹ gan 17 fi 5 kún owó tiwọn ó di 22 24 màámi dáadáa bankawe 24 ìyá ọmọ 20,000 ti gbóhùn yẹn sọ́tọ̀ náà 20 kí ni mo kàwé yìí dé 24 màámi dáadáa 5,000 ó di 27 2,000 ó di 20 ẹ mẹ́bàá yín pé 250 là ń lọ ó di 29 ó di 41 42 ó di 44 5 46 5 47 5 48 5 every 2,000 bankawe 48 5 49 5 50,000 51 52 53 54 55 56 57 58 ẹ má ti lọ ẹ̀yin màmá o ẹ má ti lọ ẹ má ti lọ 58 ó jẹ́ 60 61 62 63 I mean 64 65 66 68 ẹ má ti lọ ẹ dákun tó yọ lọ́wọ́n 70 71 73 75 76 76 5 76 5 bàbá àti màmá yẹn máa ti lọ táwọn èèyàn bá lọ ẹ̀yin màmá méjèèjì àti bàbá yẹn máa ti lọ àmọ́ àwọn tó bá nífẹ̀ẹ́ yín kọ́jú ó tì í báyìí sọ̀rọ̀ kò tí mo mi kẹ́yìn náà lọ sà
kò tí wọn mi bá ń dúró tì wọn wàhálà ìṣàlá ohun mi kẹ́ dúró tì wọn. èló mo kàwé yìí dì 76.5 ó yá yìí èló ló wà lọ́wọ́ a ní ìyá kejì dà kọ́ wá dúró tì dáàdi yìí ń bẹ lórí ìdúró wọ́n sì lọ ìyá Abdul Rasheed èló lówó yìí tí wọ́n wà lọ́wọ́ mi èló nìyí 5,000 ó yẹ fi kún ó di 81,500 kò síbẹ̀ yẹn náà 3,000 tó lé tí mo kó fún yín ọ̀wọ́n náà mo fẹ́ kà wọ́n náà mo ti ní kẹ́ yọ èmi tí mo ní kẹ́ yọ fífi kó ń bẹ̀ mo mọ ohun tí ń ṣe èló ni mo kó tí mo kó síbẹ̀ o 81,500 every 3,000 kún ó jẹ́ 84.5. ó yẹ wá fi 84.5 ẹ fi kún 45,000 èyí ẹ ti tẹ́lẹ̀ nìyẹn. èló 129,500. 125,000. 129,500. 129,500 ẹ lọ dúró tọ̀wọ́n dáàdi yín ẹ lọ dúró tì wọ́n. 129,500 lágbà wọ́n ní kó jẹ́ 130 ẹ jẹ́ mẹ́rin ìdání ẹ ní sùúrù 131 èmi kọ́ wọ̀ sí kọ́sọ́mà lẹ́nu wọ́n ní customers are always right bó ti rí nù bàtẹ́ ti ní iṣẹ́ báwọn ẹdúfẹ́lẹ́ yìí náà kún ó di èlò nù 131,500 131,500 ẹ̀yọ́ kó nu 200. ó kù 68,500. 60 kilo gbé yìí. 68,500. yọ 2,000 kó mẹ́ 64 nù mo ti gbọ́ ẹ 64 nù. ẹ fẹ́ yà 10 káwọn máa lọ kẹ́yìn dúró. èló ni ẹ káwọ́ yìí dà yẹ èló ló kù 63,500 ẹ sọ sí máìkì 63,500. 63,500 òun ní ń ta yín dúró báyìí ṣé ibi tá a dé yìí mo fẹ́ mẹni tó fẹ́ràn yín bá mi owó yìí máa gbé o tó owó eléyìí máa gbé o wọ́n sì jẹ́ kí n yànda yín náà ti padà wá pè yín torí 63 lájú owó tẹ̀ ti ná lájú owó tẹ̀ ti ná kó wá sí pé 63 rẹ̀ gbé yìí 63 owó òdìdẹ́ndẹ́ ìyá ọmọ bá mi mo fọlọ́ ń bẹ̀ yín gbogbo ọdẹ náà bá gbọ́jà yín lẹ̀ ní ṣọ́ọ̀tì ń bẹ̀. àmín. ṣé ẹ̀ gbọ́dọ̀ yẹn ní sùúrù bàbá ṣe rí níkàlẹ̀ yìí mo sọ́lẹ̀ nǹkan mo ṣàṣírí ibẹ̀ fún yín ni adójú sọ kò sì ní dákẹ́já wa ń tàn mọ́ ọlọ́run jíjẹ́ yín náà ń tàn mọ́ àmín. yóò dà fún yín 63 tó kù yìí bá ti gbà ẹ̀yin lẹ́ràn wá lọ́wọ́ o èyí tẹ́ ń sọ yóò ní jẹ́ ká rówó yín gbà pé ẹ ṣáà fi mí lẹ̀ ẹ̀dọ́ tó ọlọ́run nínú 63 ìyá ọmọ èló lẹ́yìn fẹ́ fún wa sí. kéèyàn ní ìyàwó kó mọ owó ná tí ò sọkọ lẹ́nu àwọn obìnrin mi ń bẹ kó fẹ́ rà sánà 10 naira yóò ní ẹ̀jẹ̀ kí baálé wa ó dé ọkọ rẹ̀ ń kówó fún o yóò tún ní kọ́ ẹ̀jẹ̀ kí baálé òun dé ìsánà 10 naira ọmọ àlè. olè. mo ti gbọ́ ti wàláì mo ti gbọ́ èló làwọn fi lẹ̀ ẹ̀yọ 5 kó lu 52 ókè ló. ó kù 45,000. 47,500. Yo, àti lè bẹ̀rẹ̀ àti lè bẹ̀rẹ̀ màámi ẹ bu owó yìí ni wọn ò ṣe transfer àwọn béèrè fún transfer. ẹ yẹ kí á gbé ọlọ́run tóbi ẹ jẹ́ ọwọ́ kan kámẹ́rámà ẹ wo kámẹ́rámà tàbí hot boy excuse me please yeah thank you. gbogbo àwọn olóyè ẹ̀yẹ́ ká gbókò ọlọ́run tóbi. Allahu akbar. àwọn olóyè tabalaji àtàlájà àwọn ẹ̀yẹ́ ká ní Allahu akbar kabira. Allahu akbar kabira. tó bá mọ̀ yìí pé olóyè ní ọ́ tó sì bá àwọn bàbá yà àti ìyá yìí wá kan sára sọ́dọ̀ báyìí kó sọ pé Allahu akbar kabira. Allahu akbar kabira. bá a ti náwó sọ́kò ènìyàn ọwọ́ yẹn ò ní rọ. àmín. bá a ti fẹ́ ni wá wí ni ẹnu wa ò ní wọ́sẹ̀gbẹ́. àmínà. la hawla wala quwwata. illa billah. torí ọlọ́run ọjọ́ tó náà bá dájà alẹ́ èèyàn lórí òní èrò gẹ́gẹ́ bí ọmọ bàbá wa lẹ́ẹ̀kan àwọn bàbá àti màmá tó jẹ́ ìwọ ń tiẹ̀ nǹkan ṣe ẹ́ ni ìwọ ló pa náà ni bàbá àti màmá tí wọ́n dúró yìí
èèyàn ni wọ́n ẹni yìí ni wọ́n ọlọ́run sì ní dọ̀tí wọn 47,500 òun lówó wọn kù olórí iye inú àwọn tá a bá wọn wá ẹ dákun torí ọlọ́run ẹ jẹ́ ká dìde lẹ́ǹkan náà èmi ni ẹ̀kọ́ máa fún lówó lọ jókòó tó bá ti fún mi kó lọ jókòó mo fọlá ọlọ́run mọ ibẹ̀ lọ́run kámẹ́rámán ibẹ̀ ẹni ẹgbẹ́ kámẹ́rà sí lásìkò yìí ẹ jọ tó ọlọ́run yóò dà fún yín torí ọlọ́run ìwọ sáà máa dìde bọ̀ pẹ̀lú bóyá ìjẹ́sìkèmí náà lẹ kọ́ sí ẹ̀ tẹ́ bá ti kó fún mi lówó báyìí òun ni kẹ́ máa ká ìyẹn náà dùn báwọn nínú 47,500 tó kù yìí bàbá yìí ó ṣèèyàn tayọ pé kí 47 dá dúró ọkùnrin yìí wọ́n ní 1,000 dà kò sówó tó kéré lájú àwọn tó jókòó yìí wọ́n wá dá 1,000 báyìí wàláhì yóò lé 47 lájú àwọn tí ó dúró yìí nínú 47 àti rí wọn bá a ti ń dìde yìí à ní délé bòkú ọmọ bá a ti ń dìde yìí àwọn ọmọ alágbára ọmọ ẹlẹ́sẹ̀ stroke ni kò ní bára jà 2,000 rèé o ó di 3 ó di 5 ó di 6 ó di 7 ó di 8 ó di 9 ẹ jẹ́ n pàdé àwọn kọ́sọ́mà ó di 10 11 màámi dáadáa mo sì fẹ́ ẹ̀yin ìyá sàpọ́n yóò dà fún yín fi 1,000 yín kún 12 ó di 13 ó di 13,500 ó di 14,500 àní ọgbọ́n wa tá a dìde yìí àlékún oore kọ́dún yìí tó parí ọlọ́run ó ṣe fẹ́ ní kankan 14,500 ó dè ló ó di 15,500 owó yìí di 16 àlékún oore tá a lérò ọlọ́run ó ṣe fún wa fi 1,000 yìí kún 17 ó ṣeun 18 19 ẹ sì ṣe é ṣeun tí mo fẹ́ báyìí tẹ́ni gbà mí láàmú tẹ́lẹ̀ èmi nìkan ọmọ ọlọ́mọ 19,500 àdèmájọ pé ó ní tábà ṣe tán ó di 20,500 20,500 èlé ló kù nù 47 27 ló kù yẹn ọmọ tí ń gbá báyìí dà 27 ká gbà sọ kó lè yá pẹ̀lú ògùn ọlọ́run ní báyìí láwọ̀ jẹ́ àti ní 2027 yìí ó di 3,000 gbogbo àwọn tá a dìde wáyìí àbáwá tá a tún dìde bọ̀ pẹ̀lú ògùn ọlọ́run nínú àwọn tí ó sunkún lọ́dún yìí ọlọ́run ó yọ wá kú. ẹ káàsán o ẹ kúrò lẹ ẹ káàrọ̀ gbogbo àtẹ bá ń wo fíìmù òkè ṣé dáadáa ni mo báyìí orúkọ mi ò tí ì kó yàtọ̀ orúkọ mi ni Alhaji Adé Adérinlé the king of bigger boys tí gbogbo wọn ní Nollywood ẹ ṣe. ẹ̀yin náà ẹ̀yin gẹ́gẹ́ bí bàbá wa àwọn amọ̀yìn àmọ́ ní ẹ̀ ṣe gẹ́gẹ́ bí bàbá wa tẹ́tẹ́ tí àwa ọdún tó ní tàbá yín nígbà yìí a mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ bí láti jẹ́ nǹkan tó yẹ pé ẹni yẹn jẹ́yàn tó tóbi ni tó lè gbèrú yín débi láti. ẹ má tiẹ̀ jẹ́ ká lọ síbẹ̀ èèyàn tó lọ ń dá special lè ní bó ti tóbi tó Ọlọ́run fún ní ìwà pẹ̀lú bó ṣe wà yẹn kò ń yájú sí everybody ó dẹ̀ tún mú mi gẹ́gẹ́ bí bàbá ẹ̀ ṣe rí i pé ó tún yàtọ̀ Ọlọ́run ló ní gbogbo nǹkan o but mo mọ̀ pé rárá ìkẹ́ tó ń ṣe fún àwọn àgbàlagbà èrè ọwọ́ ò ní tán láéláé àwọn ọmọ ẹ̀ náà ló tún gbéra bọ̀ yé o ṣéwù la máa pè wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ àlùkùránì ni mo mọ̀ pé lọ́la àlùkùránì lọ́la ọjọ́ òní tinú gbogbo everybody ń dùn lọ́la ọjọ́ òní tó kó thousands èèyàn tẹ́ bá dẹ̀ tó wọṣọ tó wọ kiri lẹ́nu ọlá ṣéwù ni èèyàn ni o èèyàn ni Ọlọ́run dẹ̀ nígbà wà kó lọ́wọ́ ẹ̀ òun ló ṣe wòlímọ̀ fọmọ ẹ̀ ló dàbẹ̀ nípa àwọn ẹlòmíì ò ṣe wòlímọ̀ rí ó invite wọn láti kú tọ́nu látòṣó gbogbo àwọn artist arúgbó àmì àwọn ìyá eréko gbogbo ìyá gbóǹkan gbogbo ẹ̀bọ̀dì tẹ́rí bì kò má ibi tó ti wá ó tún gbò tẹ̀ fún sẹ́fìrì tó fún ọmọ ni o. kọ́kọ́ ẹ balẹ̀ o Ọlọ́run yẹn ṣe bá bá ẹnìkan o débi tó sọ pé kíní kan ó lè yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ yẹn lójijì o màmí dáadáa Allahu Akbar 4,000 ní èmi ní sí tì ó mà ṣe o ẹ fọwọ́ yẹ 4,000 yín kún 3 ó dé lo ó di 7 ẹ fẹ́ lè kún ó di 8 ó jẹ́ 8,500 nínú 27 àárín 8,500 ẹ yọ kú èlò ló kù èlò 18,500 nínú 18,500 yìí èmi bá wọn fi 1,500 kún ẹgbẹ́ Ọlọ́run tóbi. òṣèlú ìgbà tó bá pè mí tẹ́lẹ̀ bá bá mi èèyàn bí èèyàn tí wọ́n ń ṣe báyìí èmi náà fẹ́ ṣe dáadáa láyè kí n pa wọ́n táyé màámi nínú 18,500
ọmọ ẹlọ́mọ tí ò lọ́bẹ̀ ń lé tí lásìkò ní owó ọbẹ̀ òun ló ná yìí 1,500 ẹgbẹ́ ọlọ́run tóbi fún mi. Allahu akbar. màá dáhùn ìbàdàn sápò ẹgbẹ́ ọlọ́run tóbi dáadáa. Allahu akbar. pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀ níyàwó yìí. Àmín. now èlé lówó ikú àfa yìí 17,000 ló kù. ìyá yìí wọ́n ń jẹun lọ́wọ́ ni o ó sì dìde ń jẹ oúnjẹ ìmọ̀wó bọ̀ pẹ̀lú ògùn ọlọ́run kẹ́ ẹ̀ wà nínú kọ̀rọ̀ yàrá oore yóò wà yín rí àtàwọn tó bá tún tẹ̀lé yín báyìí kóyè mi wá mi rí owó kóyè mi wá mi rí máa mú bọ̀ 1,000 16 lówó ikú kóyè mi wá mi rí gbogbo wọn lọ́tí wọ́n ibà yàtọ̀ àwọn ìyá yìí nìkan la bí ọmọ kò sẹ́ni ó gbọ́ ọmọ wá bí ìyá yìí gbọ́ ọmọdé wájú ọmọ àfa nínú 16 yìí ayé 1,000 ó kù 15 kóyè mi wá mi rí 1,000 ó kèló 14,000 alájì wàláhì yín jù bẹ́ẹ̀ lọ. mọ̀ yín yóò àmọ́ lẹ́ni tí mo mọ̀ yín lọ́wọ́ tó a gbà lọ́wọ́ yín káwá bá pé 14,000 ní ń da yín dúró wàláhì ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. no ojú ló mọ ohun tó yónú ojú báyìí òun ló mọ ohun tí ó yó inú ẹyọ 1,500 kú ẹyọ 1,500 kú nínú èlò nínú 14 sẹ́wọ̀n ilé wọn ti gbóúnjẹ ẹ̀wọ̀n ọmọ tàjọ́ ń ṣòwò ẹ̀wọ̀n lọ́ǹkì tàjọ́ ń ṣòwò ẹ̀wọ̀n tàjọ́ ń ṣòwò ìdájọ́ ìṣòro nínú 14 wọ́n mú 1,500 wá envelope mama ni múlẹ̀ ẹ tún yọ 1,000 kúrò 11,500 máàmì dáadáa 5,000 ìyá yìí ná mi ì rí àwọn èèyàn báyìí ẹ̀yìn sáà máa fún mi lówó ẹ máa fún mi lówó kẹ́ máa lọ. ọ̀tá sí yín gan ẹ̀yin lè wá dá owó yìí papọ̀ pẹ̀lú ògùn ìfẹsọ̀wápọ̀ ló kọ wa èṣù ní tú yín ká ẹ ní sì í ṣe lọ́dọ̀ bàbá yìí ẹ sì ní sì í ṣe lọ́dọ̀ Elédùmarè la hawla wala quwwata. owó yín ti pé àmọ́ ẹ mọ̀ tí mo fẹ́ kẹ́ ṣe ẹ mọ̀ tí mo fẹ́ kẹ́ ṣe sà mo fẹ́ ṣàdúrà fún yín àtàwọn tí wọ́n bá yín wá àmẹ́yìn tẹ́ ẹ dúró yìí ẹ̀yin lẹ́sùn àdúrà wọn owó àdúrà yẹn 10,000 ni èèmọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe bóyá bàbá ó mú 3 ni táwọn tó kù ó da 2 ọlọ́run wọlé àbí àti bá wọn ṣe yìí ọlọ́run má ṣe lè lóore nǹkan tó kù tẹ́ ṣe láyé ọlọ́run má fi lè ṣòpin lè yín gbogbo wọn tí wọ́n bá yín wá náà oríire ọlọ́run má jò tán lé ẹnì kankan bíyà kí bisimilah ikun arahman ikun káwọ́ ìyàwó máa pé 10,000 ìyá yìí ni ò ní lọ الرحيم كن فيكون لا حول ولا قوة لا حول ولا قوة لا حول ولا قوة نعم 4,000 ló wà bẹ̀ 6 ló kù ó kù 6 màmá ẹgbọ́n wọ̀ òkú wa ní bẹ́ẹ̀ lọ ẹgbọ́n wọ̀ òkú wa 6 4 ní àbójú ẹ̀yìn tó wà rẹwà mo ti jìnnà rẹ̀. ṣébi tó yẹ kó wà rèé ṣóhun tó kàn rèé ọ̀nà tó yẹ kó rìn rèé o ọ̀fẹ́ kọ́ lórí rèé. ṣébi tó yẹ kó wà rèé ọ̀rẹ́ ń gbọ́ ṣóhun tó kàn rèé ọ̀nà tó yẹ kó rìn rèé o ọ̀fẹ́ kọ́ lórí rèé. gbọ́nà ṣébi tó yẹ kó wà rèé o ṣóhun tó kàn rèé ọ̀nà tó yẹ kó rìn rèé o ọ̀fẹ́ kọ́ lórí rèé. ṣóhun tó kàn rèé ọ̀nà tó yẹ kó rìn rèé o. arẹwà gbórin náà dé ọgbọ́n bàbá Àlàyìndé olórí eré tí ń ròde mò ń bọ̀ ń wò tí dé lójoojúmọ́ làwọn kò dé aṣọ taná tààmú ròde odò àná ti dé orin ẹlẹ́dọ̀ bí èdè náà fi lé mi ló ládé adé orin yẹ mi mo dé àfẹ́mi náà ló lè dé. ọ̀rọ̀jọ́ ti ẹ̀rẹ̀ wọ́n bí ẹ nínú léèrè oníbíbí rè kò bá máa wo bí èrè ọ̀nà tó fẹ́ tọ́ lọ béèrè èrè ò sí nínú èrè wọ́n fún mi láì béèrè mo ní òbí rè bí ò sí máa béèrè ṣókùn bí rẹ̀ lèrè ẹ ò rádé kò dèrè orí ìyá lókè òsì rè gbójúlókun ó wáyé rè òṣì tó ta ẹja rè ó arẹwà ṣé mo bí rè. ṣé bí ìtọ́yẹ kọ́ wá rè ṣóhun tó kọ́
náà ń sáré kò lè ní òṣì oníran mẹ́ta ni tani ò yẹ kó sùn bí ẹni tí ò lẹ́ni bí ẹni tábàjì lówù rẹ̀ ni àkọ́kọ́ níṣẹ́ ẹni kọ́rọ̀ má bá wa dùn ni tàbá rẹ̀ níbi ẹni iṣẹ́ tó mú iṣẹ́ ẹni determination lóní lọ́dún tàbí láti ní wàláyé ó lè ní bóyá plan ni má ṣiṣẹ́ bí aláìní o ìkọjá omi àní. Kí lọ́wọ́ ara ẹ̀ ìbà ọ̀nà tó yẹ kó ní rí o. Ẹni ṣiṣẹ́ òòjọ́ ẹni ṣiṣẹ́ òòjọ́ ó ṣe ń rí lóòjọ́ náà lóòjọ́ ṣòǹdájọ́ lóòjọ́ wàláyé ó lè jọ sálárì ànádàájọ́ láìwẹ̀ mákàtí kejọ wọ́n bá ẹ sọ ó ní kò jọ gbogbo akọ kò lè jọ wọ́n gbé máa gbèyàn jọ kò dẹ̀ tó ṣẹ́rù sí jọ kó jẹ́jọ tó lè kó ẹjọ́ kò lè bá àlàkójọ ìjọ kì í ṣẹ́rù jọ ìjọ kì í ṣẹ́rù jọ kó ń pẹ́jù tí ó bá ti jọ tètè kúrò níbẹ̀ jọ ṣébi tó yẹ kó wá rí ibà. Má fún wọn níyàwó ọ̀fẹ́ o. Bá ń fún ẹ níyàwó ọ̀fẹ́ tó yẹ kó lò fẹ́. Ṣéyàwó ló kù láti fẹ́. Ṣásùn kàkà ń gbọ̀fẹ́. Kò ṣiṣẹ́ òun jọ̀fẹ́. Yanṣẹ́ kó tó yanfẹ́. Ó ń pèsè àtìkùn fẹ́. Kò sì fẹ́ ṣe lókun ọ̀fẹ́. Kò sì fẹ́ ṣe lókun ọ̀fẹ́. Bóyá lọ́rẹ́ tó ti fẹ́, ó ti láyé ló ṣe fẹ́, láláì ra ẹ ó sì fẹ́, jókòó lájà kó sì fẹ́, nọ́sẹ̀ náà pákó tó yan fẹ́ o, ká lè jókòó ká lè fẹ́. Ọ̀rẹ́. Má pàpà o, má pàpà là ń jẹ pa, ní pápá ẹ̀ má gan pa, iṣẹ́ ọwọ́ rẹ̀ wá pa. Pa ṣùgbọ́n iná apá ìpàpàrà ẹ̀ pa bó ṣe ń gbọ́ mọ́tò lẹ̀ pa ló ń gbé dúdú pupa. iná ẹ̀njọ́ fẹ́fẹ́ iná ẹ̀njọ́ fẹ́fẹ́ pa àmọ́ tí alámù pa nílé ọtí ẹ̀ wá wá pa babaláyé mi ẹ̀ wá pa wọ́n ń bọ̀ wá pé ẹ̀ là pa o. ṣébi tó yẹ kó wá rẹ̀ ṣé òun tó kọ́ rẹ̀ ọ̀nà tó yẹ kó rí rẹ̀ ò fẹ́ kọ́ lórí rẹ̀. Ẹni àǹbárin ṣòdẹ̀ mọ́ o. Ẹni àǹbárin ṣòdẹ̀ mọ́. Ṣóṣe rìn mọ́. Bí mọ̀ rẹ̀ mo lè mọ̀. Ohun tó ti mọ̀. Lọ́lálẹ̀ tí ó ti mọ̀. Ọ̀rọ̀ orí bó ṣe rò mọ́. Ẹ yóò wọ́ tẹ́gbẹ́ mọ́. Lójú ọ̀run nígbà tókè mọ̀. Èèmọ̀ ṣe é kó tó ṣe mọ̀. Olóhùn náà ò mọ̀. Ó dára tó bá lè mọ̀. Àdánwò ọmọ Ádámọ̀. Kò ní kálá onírin mọ́. Ìgbà tó lè jẹlẹ̀ dá ìgbà tó lè jẹlẹ̀ dá ọmọ ìyànjú ẹ má fi mọ́. Ṣébi tó yẹ kó wá rí ọ̀rẹ́. Ṣóhun tó kọ rí ọ̀nà tó yẹ kó rí rẹ̀ ò fẹ́ kọ́ lórí rẹ̀. Àtà bá wà ní abẹ́ èèyàn bá wà ní abẹ́ èèyàn tí wọ́n náà ń gbèyàn látara pé ó mú sí yàn ó lè gbádùn ó lè yan ó ní ọ̀gá òun kì í ṣe yan ọ̀gá òun kì í ṣe yan wọ́n ń lo kádàrá èèyàn nínú ẹ̀ṣá ló ti dèèyàn nínú ẹ̀ṣá ló ti dèèyàn alájẹtán kì í dèèyàn bí èèrà tó ń lọ ságìyàn àjẹṣẹ́kù ló mú yan gbogbo owó ló mú jẹyàn gbogbo owó ló mú jẹyàn kí ló fẹ́ fi jẹyàn o. Ṣébi tó yẹ kó wá rí ohun tó kọ rí ọ̀nà tó yẹ kó rí rẹ̀ ò fẹ́ kọ́ lórí rẹ̀. Mo lọ́nà tó yẹ kó rí rẹ̀ o. Àlọ́nà tó yẹ kó rìn rè o. Àti kọ́ wípé máa rà mo sì gbọ́dọ̀ là ó ní dandan kí n jẹ́ ènìyàn láyé tí mo wá. Àti kọ́ wípé máa rà mo sì gbọ́dọ̀ là ó ní dandan kí n jẹ́ ènìyàn láyé tí mo wá. Àti kọ́ o mọ́mí àti kọ́ o bọ́ ẹ̀ àti kọ́ o.
bẹ̀ ẹ́ dábàá ẹ má bínú torí Ọlọ́run. Sọ́kọ́ sílẹ̀ sí ẹ̀bá ọ̀nà kò màmá sí o. Bàbá ńlá ejò tí ó gbé rọ̀ àwọn ayé. Lórí arẹwà ládẹ fẹ́ máa lò èmi kọ́ o. Ọlọ́run lókè ló parí rẹ̀ àdúgbẹ́. Fẹ́ni gbọ́ tó sì fi fẹ́ mú lò èèyàn bá. Kọ́ṣẹ́ mọ́ṣẹ́ tí ò ní kọ́ṣẹ́ lákọ̀ọ́kọ́. Ìdánilójú ẹ̀ kó láti làmì òṣọlẹ̀. Nígbà táwọn ẹgbẹ́ mi náà ò sùn wọ́n ń ṣiṣẹ́. Èmi náà ò gbégbá eré kalẹ̀ ó lè pẹ́. Kò tún mọ̀ pé mi náà ò níbi èèyàn gbogbo ibi gbogbo ibi. Tẹ́gbẹ́ mi bá wà lèmi náà á dé. Wàhálà ìkú máa là. Ìka yìí àwọn mùmínì àwọn mùsùlùmí tá a bá ń kírun òun la fi máa ń kí àtáyà. Ìka yìí bákan náà kí lè tẹ fi space sáàrin òkè ọkùnrin àti obìnrin mt yazu ó ti dá. Ìka yìí náà la fi máa ń sọ fọ́mọ tí ń ṣe wọ́n àwọn pé ìwọ ọmọ yìí ṣọ́ra rẹ tí ṣọ́ra rẹ nì má nà sáwọn ọmọ yìí. Tàtáyà ni òun ni ó nà fàníyàn ẹni ó fi nà sí wọn sọ pé bẹ́ẹ̀ tí ń jáde lónìí abiyamọ fẹnu rẹ rí àṣẹ ń bẹ lẹ́nu wọn náà ẹ̀yin òbí ọmọ abẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ tí ò nàka tí ò lanu ìwọ náà ṣiṣẹ́ Ọlọ́run lára àwọn ọmọ yìí sọ pé ọmọ yìí ló ṣe ọ ni àbáwọn tí wọ́n bí tó fi ní ònàka tó nàka sọ pé bẹ́ẹ̀ tí ń jáde lónìí Ọlọ́run má jẹ́ ẹ jáde lékú lọ́wọ́ má jẹ́ ẹ jáde láwùn lọ́wọ́ báwọn obìnrin ti náwó lórí yìí Ọlọ́run má jẹ́ ọ náwó náà dànù má ṣe yín lọ́mọ lásán bí mo ti ṣàdúrà yìí fún yín gbogbo tó ta tèmi náà jáde Ọlọ́run má jẹ́ sunkún lórí wọn wọ́n sọ pé bismillah arrahman arrahim lahu huwa Allahu kun fayakun sọ pé bismillah arrahman arrahim lahu huwa Allahu kun fayakun lẹ́yìn kẹta sọ pé bismillah arrahman arrahim lahu huwa Allahu kun fayakun la hawla wala quwwata illa billah al-aliyyi al-azim káfọ́ wọn náà bọ́jú kó má kó ẹnìkan ẹgbẹ́ bá fi síwájú mú ẹnìkan nínú yín òun ní òkè náà tẹ́lẹ̀ lé owó yìí owó tọ́wọ́ yẹn fẹ́ dá yìí kan ní yín ní òkè yóò wọlé àdùnnú tí ń bẹ lára yín àwa náà ò ní sunkún lórí tiwa ó yẹ pé bá fi wá méjì ní ẹgbẹ́ wá méjì ẹgbẹ́ síwájú wọn wákàtí òfin máa mówó yẹn wá máa gbé àkọ́bí mi àtàwọn tó tẹ̀lé lọ́kùnrin lóbìnrin wọn ọlọ ẹjọ́ dúró yìí ó náwọn tẹ dámọ̀ nú ẹbí náà bí ẹ ṣáà máa fojú sọ wọn ṣe ń gbọ́ Ọlọ́run má jẹ́ ń pa orí ọ̀fọ̀ lórí gbogbo wọn. Àkọ́bí mi àtàwọn tó tẹ̀lé lọ́kùnrin lóbìnrin wọn Ọlọ́run má jẹ́ ń pa orí ọ̀fọ̀ lórí gbogbo wọn. ẹ dìde àkọ́bí mi àtàwọn tó tẹ̀lé ọmọ ìwà wò pé ṣọ́wọ́ èèyàn ò bá wa wá ni bó bó ti ń wò ojú wọn ní sọ pé ṣọ́wọ́ èèyàn wá bá wa wá ni wọ́n ṣàdúrà wọ́n yí ká sáwọ́ àdúrà wa àwọn èèyàn ò sì dìde àwọn ọmọ ìwé ojú tẹ́ fi ń wò yìí ẹ dákun ẹ̀rẹ́ yẹn smile ọmọ àdìdì yẹn smile. Àkọ́bí mi àtàwọn tó tẹ̀lé lọ́kùnrin lóbìnrin wọn Ọlọ́run má jẹ́ ń pàwé ọ̀fọ̀ lórí gbogbo wọn. Àkọ́bí mi àtàwọn tó tẹ̀lé lọ́kùnrin lóbìnrin wọn Ọlọ́run má jẹ́ ń pàwé ọ̀fọ̀ lórí gbogbo wọn. Àtàyíyàtú Zakiyatu,
quwwata illa billah. Oya kina tenale. Bismillahir Rahmanir Rahim. Inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Ẹ ká ṣe àmín ọ̀rẹ́ ẹ jókòó ṣáájú wọn fà. Orúkọ mi ni Princess Mosúnmọ́lá Adésànyà aka Àdùnní Ẹ̀jẹ̀ tí gbogbo èèyàn mọ̀ sí. Ọlọ́run ò ní já a tẹ́, Ọlọ́run ò dẹ̀ ní fi wá fún ayé mú. Ṣẹlẹ́ni tó ń ṣènáwó lé ni ó máa jẹ́ èèyàn tó dáa o. Ẹ rí i pé ẹ rí oríṣiríṣi. Wọ́n ní ìṣèpẹ́ ń parọ́, gbogbo ẹ̀ ló mọ̀ àdàlẹ́ nìkan tó sọ pé èmi ò mú bá mo yà ní o, èmi nǹkan tó fariwo ní ọ̀sán kan, ó dà. Wàláì ó dà, wàláì ó dà, wàláì ó tún dà. Torí pé kò sí ìnáwó tó pè wá sí tí ò kì í ṣe dáadáa. Àwọn èèyàn máa ń pa bí ọtí ni. So báwa ṣe ń pa bí ọtí ó yẹ kóun náà máa pa wá náà bí ọtí. Lẹ́sẹ̀ rọ́pọ̀lọpọ̀ àwọn òṣèré ń bíbá ilé ni. Torí pé èèyàn lèèyàn máa jẹ́ èèyàn dẹ́ láṣọ èèyàn. Lọ́rọ̀ mi ti yé yín. Tóun ò bá dá sí wa, àwa náà ní dá sí. Wàláì ó tún dá lẹ́ẹ̀kan sí. Ìgbà tí màá fi mọ̀ pé lóòótọ́ wọn dà torí nígbà tó tún sọ̀rọ̀ pé ẹ dáwó owó ṣe kíníkan gbogbo ilẹ̀ bọ́ọ̀tà ẹ dáwó. Wọ́n tún lọ́wọ́ èrò tó kù kò tí ì pé o ẹ tún mọ wá díẹ̀ gbogbo yín tó bọ́ọ̀tà ẹ tún dà. Bẹ́ẹ̀ni torí pé tóun náà bá débi ọ̀dọ̀ wa tó bá bá àná ṣènáwó kò ń rojú owó tó bá ti débẹ̀ bá àtẹ̀tí èyí tó tọ́ sí àti ohun tí ò tọ́ sí ní ti dáadáa ni o ó máa bá wa dá sí ni kò ń rojú pa kò máa sí nǹkan kan kò máa ṣe ẹni yìí kò sí nǹkan tó kàn mí pẹ̀lú ẹ̀ so àwa náà gbọ́dọ̀ dé tọ́dún ẹ̀ káwa máa lọ́jú ń bẹ̀ torí a ti jẹ àti mọ́dẹ̀ Yorùbá dẹ̀ bọ̀ wọ́n ní tí ẹnu bá jẹ ojú á tì í so ohun tó ṣẹlẹ̀ nìyẹn ẹnu wa jẹ ojú wa náà gbọ́dọ̀ tì àwa náà gbọ́dọ̀ fi nǹkan kan lẹ̀ yìí torí pé lọ́fẹ̀ẹ́ ó ní bàbá fún wa pẹ̀lú tẹ́ ń rí lọ́rùn mi yìí èmi ò sanwó lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni ó fún wa láṣọ lọ́fẹ̀ẹ́ ni kódà most of àwọn èèyàn wa kọ̀ọ̀kan àtúgbò owó torí pé wá ń bí ohun tí a fẹ́ fi rán ẹwọ́n tí mo rọ tó kété lẹ́nu ṣẹ́rí 30,000 ni mo rán ó san ní owó télọ̀ bẹ́ẹ̀ ni mo sọ ṣe wá sọ pé kí n kàn jẹ ibi ìbáyìí kí n kàn jẹ ibi tẹ́gbẹ́ mi bá ti náwó èmi Mosúnmọ́lá mi lè bá wọn nájú bẹ́ẹ̀ àmì àṣà tí gbogbo wa. Àwọn ọmọ tó wá ń ṣe ìgbòmọ̀ lẹ́yìn wọn fẹ́ kẹ́ bá mi rò àdúrà láwọn ọmọ ẹ̀ lórí mi wà fẹ́ kẹ́ ẹ lọ tó yẹn ní tiwa tí mo fẹ́ kẹ́ ẹ lo Àdùnní Ẹ̀jẹ̀ fi sàdá fáwọn ẹ mọ̀ rò pé ti Quran là ń ṣe mà. Wẹ́ ṣẹ́rí láì ṣàdúrà láì sọ̀rọ̀ gbogbo arànú mi ti ń súre fáwọn ọmọ yẹn lórí ọlá orí kọ̀ọ̀kan àwọn èèyàn tó wà níbílẹ̀ ni wọ́n ti súre fáwọn ọmọ yẹn mo wá tún wá gbà ládùúrà pé láṣẹ Èdùmàrè àwọn ọmọ náà orí wọn á máa kòkè o wọn á máa mọ̀ ọ́ ṣe wọn ò ní ṣílẹ̀ tẹ̀ ìgbésẹ̀ wọn ò dẹ̀ ní báráyé nínú wọn ń wọnú ayé lọ wọn ò ní báyé lọ láṣẹ Èdùmàrè ọdún tó wá ń bọ̀ àyàbò fún gbogbo wa ojú ò ní tí àwọn ọmọ wọn ò ní dẹni àkànmọ́lẹ̀ lójijì àwọn òbí wọn ṣe nǹkan ti dúdú tún dùn lọ́ fi ṣe wọn ò ní kábàámọ̀ lórí wọn lẹ́yìn wọ̀la kéwu tí wọ́n wá ń ké yìí wọn ò ní fi ṣeun burúkú wọn ní dọ́mọ abẹ́ bíríìjì lẹ́yìn kan bẹ́ẹ̀ ni ó ti rí bẹ́ẹ̀ ó dẹ̀ ti ṣe bẹ́ẹ̀. Ẹyọkan 7,000 bá mi confirm ẹ ìyá tó yẹ kó 1,000 ẹ kọ́ sódì ká sí 10,000 ẹ̀yin ní 5 Aisha ẹni ọlá 5 èyí ló kú 2 àní 5 ìwọ̀n tí òun ní 5 yẹ kó fún instead of 7 bí sọ yẹn ní 5. Ẹ̀kọ́ fún mi sí ọ̀ṣọ̀ọ̀ṣì ni. Ayé lè dákó fún mi. Aṣàdé ẹ̀yọ̀kan àti méjì. Ẹ̀yọ̀kan àti kọ̀ọ̀fà náà ó pé 7. Ẹ má kọ̀ọ̀fà náà ẹni sa. Àwọn kan tí kò 5 kan tí kò 6 sílẹ̀. Ṣé lè ti pé 7 sí ẹ lọ́wọ́? Kò sáyé ẹ kí o ṣe ti kò sí ẹ náà. Náà ó ti ní bí ti náà ṣe pẹ̀lú àfà. Ó pé ẹ̀dùn dáadáa. Ẹ̀rọ ni àyè délé náà àlẹ́ ẹ kọ̀ọ̀fàmù ẹ̀ àmọ́ sí 7 yẹn àwọn kan wà 10 ọmọ méjì 10 ni o yẹ́sì àwọn ti kọ̀ wọ́n náà kọ̀ọ̀fàmù ẹ̀. Aisha 6. Motivation. Ẹ̀gbọ́n mi ọmọ mi.
fọ́. Ọlọ́wọ́ láti rẹ̀ nínú ìgbésẹ̀. Àwọn ẹni yìí kí ló kọ́ tiẹ̀? Gísàrí àwọn ní gbọ́ngàn ní 5, Gísàrí ní 5. Instead of the other person, you go to the other side, you go. No, I'm messing with this. Look at that. And I like it. Ẹni òbí tó yín bá ti pé mo ti yàn dá yín o. Ẹni bá dáwọ́ pé mo ti yàn dá gbóngbóng yìí. Bí wọ́n sọ̀rọ̀ bàbá tí wọ́n gbà kí ó lẹ̀ kan náà. Sọ pé àájì amáka lọ́rùn lẹ́ka yìí bàbá bá. Àájì amáka lọ́rùn lẹ́ka yìí bàbá bá. Lẹ́ka yìí bàbá pẹ̀lú lẹ́ka yìí bàbá. Mo ń pe nọ́mbà fún ẹ ọ̀tọ̀ nípa tó ń ṣe fálí yàtọ̀ fàjọ yìí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. Ànábì wa sallallahu alayhi wa sallam wọ́n ní gbogbo ẹni tó bá fẹ́ bá yín sọ̀rọ̀ tó kẹ̀ jálu nú ọ̀rọ̀ tí ò sálámọ̀ sí yín Ànábì ní fala tujibuhu ẹ gbọ́dọ̀ dá lóhùn ọtí tí ó bá ti ọtí ìgbà tó bá sálámà tó wá tẹ̀ ń sọ̀rọ̀ níkẹ́ tó tẹ́sí ti gbọ́ngbọ́ ní ti máa sọ lẹ́ẹ̀kan sí onífọ́tò rẹ̀ kúrò mẹ́yìn lẹ́ẹ̀kan sí gbogbo jama asalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu. àwọn jama àádùpẹ́ fọlọ́n ní àkọọ́lẹ̀ tàrí lọ́dọ̀ asájú ẹ̀dá níbi wa Muhammad. Ànábì ní ẹ̀ ń bá bí gbọ́dọ̀ alhamdulillahi rabbil alamin tó wí dé maliki yawmiddin. Ó ní ọlọ́run ọba sọ yí pé òun ó máa sọ fáwọn màláíkà yìí pé ẹrú mi ó ti bàbàrà mi ó ti dúpẹ́ fún mi ó sì ti pọ́n mi lé ó ti gbé mi kọjá gbogbo tí mo dá ó ti sọ pé mi ni mo tóbi. Àṣẹ ẹ̀ máa dúpẹ́ fọlọ́run ó máa ń ṣèso nǹkan méjì. Èso àkọ́kọ́ ni pé ó máa ń jẹ́ kí oore ó pẹ́ lọ́wọ́. Èso kejì tí máa ń ṣe ni pé ó máa ń jẹ́ kí oore ó lékún. Yẹ́n bó ṣe jẹ́ sí pé ìmọ̀ ṣàìmóore sí ọlọ́run àlékeọlá òun náà máa mú nǹkan méjì wá. A máa fa àdínkù oore bẹ́ẹ̀ a sì bá ṣe kí ni o a máa gba oore sọnù lọ́wọ́ ẹ̀dá. Ìbéèrè wa tí ń pọ̀ ju ọpẹ́ wa lọ iná àlàáfíà rí gẹ́gẹ́ bí gbọ́dọ̀ wò sóore fún wa. Alhamdulillah. Tá a bá ti ronú lórí oore tọ́lọ̀ wọn bá ṣe fún wa tá a ń pọ̀ lọ́pẹ́ gbogbo ariwo tó ń bẹ̀rùkù ń pa yí pé kò tí ì tó àìpọ̀lọ́pẹ́ rẹ ni o ọpẹ́ máa ń ṣàlékún oore ni láì ní fàágò jama ẹwì tẹ̀lé mi pé
alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin. arrahmanir rahim. arrahmanir rahim. maliki yawmiddin. maliki yawmiddin. gbogbo ń tá a ronú kàn tá a fi dúpẹ́ ọlọ́run bá ní gbàsíkò ọpẹ́. àmín. pàtàkì jùlọ ọbẹ̀ iná ni àwọn ọmọ tí wọ́n kó gbogbo wa jáde. amthaluhum kathiruna fil kharij. ọ̀pọ̀ ọrú wọn báyìí lọ́pọ̀ nígboro. yashrabuna ad-dukhana wal mukhaddarat. tí ń fa nǹkan síra. tí a ti ń fa nǹkan sára. ọmọ ọdún méjìlá ti ń mugbó. pé nǹkan sára. ọmọ ọdún mẹ́wàá ti ń mu kólò. wọ́n mu scotches. wọ́n mu láùdù. ẹ máa wò pé báwo ni àfáà ṣe máa gbogbo ẹ̀ lórí pé kò dùn láwà. ṣùgbọ́n tẹ̀mí àti yín bá ronú jinlẹ̀ dáadáa a rí i pé àwọn ọmọ yìí ojú wọn tutù kọ́lá ń jójú wọn máa tutù bẹ́ẹ̀. jàmbá ẹ̀ bá ní ṣe amínà ẹ̀ bá ní ṣe amín. atọ́rọ alẹ́kùn ìkẹ́ alẹ́kùn ìkẹ́ fún anábì wa sallallahu alaihi wasallam àwọn sọ̀hábà anábì ọlọ́mọ àníyànjú sí wa. ẹ wá rí ìpìlẹ̀ gbogbo ẹ̀ka tó bá gbàgbé ìpìlẹ̀ ẹ̀ka náà máa ń rọ ni àwọn àpìlẹ̀ wa jásí pé àwọn ọlọ́run lò sábàbí àwọn ọlọ́run dùn nú láàyè bàbá wa Fadilatul Walid Alhaj Muhammad Bashir Azagir bàbá lókè ọ̀fà bàbá ládàbí tù ọlọ́run mọ́sá àjẹkẹ́mi bàbá ogun bàbá wa Fadilatul Walid Ashaykh Alhaj Ad-Da'iyatul Alami Tajuddin Hasbiyallahu al-Adabi Hafizahullahu wa ra'ah ọlọ́run jẹ́kẹ́mi bàbá ogun ìdùnnú wọn ni ọlọ́run má jẹ́ kí ìdùnnú wọn dìbànújẹ́ ọlá Hayyul Qayyum nítorí ọjọ́ tó ti lọ gbogbo ibi tí wọ́n bá ti dáràn ọjọ́ kì í lọ níbẹ̀ gbogbo ibi tí ọmọ bá ti dáràn ọjọ́ kì í lọ níbẹ̀. jàmá mi ò fẹ́ gbọ́ mi tí mo wí gbogbo ibi tí ọmọ bá ti dáràn àbí tí wọ́n bá sọ̀rọ̀ ọ̀rọ̀ bọ̀ yẹn lọ́rùn ọmọ ló gbé yẹn lọ téèyàn fi lọ sí pàǹtí lápẹ̀júwe abẹ́lẹ́wé ẹran ẹ̀rì kọjọ́ kì í lọ mẹ́ o gbogbo ibi tí wọ́n bá ti wá dá àrán báyìí àrán làwọn ọmọ wa dá èmi àti yín ọ̀yẹ́kọ́jọ́ lọ lọ́dọ̀ wa ẹ jẹ́ n tún wí gbogbo ibi tí wọ́n bá ti dá ọ̀ràn sẹ́ ọjọ́ kì í lọ mẹ́ nígbà tí ọmọ pààyàn tí wọ́n sọ fún ọ yí pé ọmọ yẹn lẹ̀ wọ́n ò sọ́gbà kó mọ̀ lẹ̀ wọ́n mo ti gbọ́ bàbá kò sọ́gbà kó mọ̀ lẹ̀ wọ́n bíi ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì lẹ́tí ń pọ̀ ìyọ̀dọ̀ àwọn ọlọ́pàá wọ́n dà bíìlì yìí pé tí ò bá ní lẹ̀ wọ́n 25 million naira lẹ́sàn-án ẹ wá ń fi 10 million bẹ̀ wọ́n wípé 10 million lẹ́ ti ṣàjọ ẹ gbọ́dọ̀ bá ẹ fi 10 million bẹ́ẹ̀ wọ́n á ní à owó yóò débi kankan alájí alájà ẹ sẹ̀wọ̀lé fún ni o sẹ̀wọ̀n yìí pé ẹ ní kẹ́ wọn lójú níbẹ̀ so ibi tọ́lọ̀ ti wá ṣàánú yín táwọn ọmọ yìí ò dára tó sí pé sọ́rí sà ààrẹ ni wọ́n dá kò yá wọn tọ́jú o jàmáà gbogbo ibi tá a bá wà ìjà máa níbẹ̀rù ọlọ́run ẹ̀yin ọmọ kí ó tẹ kélé nìyí anabi wa sallallahu alayhi wa sallam ó ní ẹni tó lóore jù ló kéèpẹ̀ inni man ta'allama al-Qur'ana wa 'allamahu lẹ́yìn tó kọ́ ìmọ̀ al-Qur'an tó sì fi ń kọ́ yàn ọkùnrin tí ń play nǹkan yìí má ya alárìífín o má ya alárìífín o má ya alárìífín o wọ́n yẹ gbé èso àwọn àfáà lẹ́nu o ọlọ́wọ́ bá ní forí jìn ọ́ o ọlọ́wọ́ bá ní forí jìn ọ́ o ẹ̀yin ọmọ tẹ́ ẹ ké ìmọ̀ alukur'an ìmọ̀ tẹ́ ẹ ké ànábì ìwọlé ilẹ̀ lóore jù ló ké pẹ̀ ẹ tó ké ìmọ̀ alukur'an tó sì fi ń ṣe kí ni o tó fi ń ṣiṣẹ́ ìwọ̀n bá ń tẹ́ ẹ mọ̀ ní alukur'an yìí ó tó ṣiṣẹ́ o tó bá jí lóru mú ní alukur'an sinafila gbogbo tí o ti bọ̀ sí
bóyá òbí rẹ ló sọ fún wa pé mo dẹ̀ lé nǹkan kan torí ní tí wọ́n ṣe ran ìwà lè kéwọn náà nù wọ́n ṣe ṣe nábìlà lóru kó wá gbá Al-Qur'an nìyẹn kó kà á ọ̀rọ̀ yóò dẹ̀ ṣe dígí o ọ̀rọ̀ yóò dẹ̀ yanjú ní kúkúrú ẹ̀yin òbí ẹ̀yin lè jèrè ju o gbogbo ẹ̀yin tẹ́ ẹ náwó bì lẹ́nìí wàláhì ẹ̀yin lè jèrè ju o tí a bá ń pè ta ni mo jèrè ẹ máa dáhùn yìí pé mo jèrè ọba tó ti wá pín in lérè yìí ọlọ́run yóò pín in lérè ìkàlẹ̀ ẹ bá ní ṣe àmínà ọlọ́run ó pín in lérè ìkàlẹ̀ gbogbo ẹni tí ò tí ì sírú àwọn ọmọ báyìí nínú ọmọ rẹ̀ ọlọ́run ó bá ní fàyọ́nù àwọn ọmọ tìyín náà ọlá Hayyul Qayyum bàbá wọn tí wọ́n ní iṣẹ́ yìí wọ́n wà nílùú ọba lọ́hùn ọlọ́run bá ní fi sún ẹ̀sọ́ wọn bá ní dáàbò ẹ̀bùn wọn àwọn afáà wa tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n mú lérò iṣẹ́ takuntakun ni wọ́n ṣe iṣẹ́ takuntakun ni wọ́n ṣe kódà iṣẹ́ tọ́pọ̀lọpọ̀ èèyàn ti sáǹdì ẹ̀ ní nítorí ìtara ayé dà ọlọ́run mọ́sá bá ní sàn fún àwọn kéwìlérè lẹ́sùn olóore Abu Waliyillah ọlọ́run bá ní sàn wọ́n lẹ́sùn olóore gbogbo ntọ́lọ̀ ti ṣe fáfá náà ní dùnú mẹ́jọ ó dìbànújẹ́ láyélá ọlọ́run wá bá ní gbé ọ̀gá jù báyìí lọ gbogbo ẹni tó náwó mi lẹ́nìí àdéhùn wa ìpè bẹ́ẹ̀ yàn bá náwó sí di irú nǹkan báyìí ó ní ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ẹ̀san yẹn ọlọ́run má sọ yín di tí wọ́n máa fi ránṣẹ́ sí yín lọ sàárè ọlọ́run jẹ́ ẹgbẹ̀san yín jẹ́ ẹgbẹ̀bùn yín lójú ayé yín ọlá Hayyul Qayyum ọlá la hawla wala quwwata akí gbogbo àwọn àlùfáà bàbá wa chief imam balógun I recognize the presence yín ọlọ́run bá mọ̀ ìjọba àkókò ló fà á ọlọ́run sábà ní kí jù báyìí lọ bàbá wa imam kéwùgbèmí Abdulrasaq kéwùlérè kéwùgbèmí náà ó wọlé wọ́n di dọ́bù ṣìfù nù kéwùyẹmí ọlọ́run sábà ní sàlékún àánú rẹ̀ fún yín o akí àwọn àlùfáà wa láti ìlú Ọ̀yọ́ ọlọ́run gbà bàbá mi ọlọ́run sábà ní sàlékún dáadáa fún yín gbogbo ẹ̀yin àlùfáà ni mo kí ọlọ́run kó bá ń kí yín o la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ẹ máa wò bí ẹ bá ṣe ń ta fún yín sotiye tí bá ti ń kà á kẹ máa wí tẹ̀lé mi bàtẹ́ ẹ bá ti ká padà ẹ wí bí àfàìsẹ ní kẹ ẹ kà á. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Ar-rahmanir rahim. Maliki yawmiddin. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون
أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. آمين. يا قادر يا جليل يا قادر يا عظيم يا ناصر كتب الله العدل بيننا ورسله إن الله قوي عزيز لا حول ولا قوة إلا بالله. kẹ́ ẹ tó dìde a ní bí ó ti mọ ní ọmọ kápẹ́ńtà yóò sọ èbó kí bàbá wa kí kápẹ́ńtà bá fẹ́ ra di yóò ní ẹ fún mi ní di 2x2 bàbá kí ó yẹ mi 2x2 òyìnbó ni o bí ó ti mọ ní ọmọ bàbá ìmáàmù ní balógun central mosque káwọn ọmọ yìí tó bẹ̀rẹ̀ sí ní ké ẹ̀yin náà bá táwùdá sí pé wọ́n ní ìjòkó yìí kẹ́ má sọ̀rọ̀ ń bẹ̀ aráàmù ni àsìfẹ́jì aráàmù. ọpẹ́ ni fún Ọlọ́run gbogbo bí a ṣe pọ̀ tó ní ìkàlẹ̀ yìí mo kí gbogbo ẹ̀yin àfáà mo sì kí ẹ̀yin òbí gbogbo ibikíbi tí kálukú wa bá wà ẹ dákun ẹ̀ náà ìka àárín yín sọ́dọ̀ àwọn ọmọ yìí a fẹ́ tọrọ àlùbáríkà fún wa Ọlọ́run jẹ́ wọ́n ní àlùbáríkà Fatiha àlùbáríkà náà lásìké gbogbo ibikíbi tó o bá wà dákun gbé ohùn rẹ sókè Ọlọ́run kọ́ wa la Suratul Fatiha Ọlọ́run jẹ́ àwọn ọmọ yìí ó ṣe oríire Ọlọ́run jẹ́ wọ́n ní àlùbáríkà ọ̀yà ẹ̀ nàka sí wọn lẹ́ẹ̀kan náà Fatiha àlùbáríkà lillahi rabbil alamin arahmani arahimi maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سبحان ربك والسلام على المرسلين والحمد لله رب العالمين. ẹjọ́kọ̀ bẹ́ẹ̀ ti jòkó àbúrò máìkì wa Mariam ó yá máa bọ̀ Adékànbí Mariam. Ẹ káàsán ma. Ẹ káàsán o. Tọ́ orúkọ mi ni ìyáàfin Olúwatóyìn Ọládìran tí gbogbo ẹ̀yin tèmi mọ̀ sí Àbẹ̀ní Agbọ́n. Máàmì ó ní ẹ̀ka tí mo fẹ́ tẹ́ bá mi kú sáì pé kò Àbẹ̀ní Agbọ́n àwọn agbọ́n ibi tábìlì Agbọ́n ti jẹ yọ wá. Àbẹ̀ní Agbọ́n onímọ́tò ni Àbẹ̀ní Agbọ́n ti ń talẹ̀ ni Àbẹ̀ní Agbọ́n láti wo. Àbẹ̀ní Agbọ́n tíátà ni ó ní tíátà pọ́nbélé tí ò láfomilà tí wọ́n lu tí wọ́n mí ìsì ẹ̀ Àbẹ̀ní Agbọ́n tíátà ni. Máàmì àwa wo olùgbọ̀ngàn yìí pẹ̀lú pé Ọlọ́run ṣe kẹ́yìn tó àwa rí bẹ̀ ó wá yẹ káwọn pè definitely pátì kì í ṣe pátì wípé mo kàn gbọ́ mo yà torí tí ó mú rí gbẹ láti ayé Òṣogbo wá sí ìlú ìṣèkéré. Ẹ orin olórin kan ni mo tẹ̀lé tó ní èèyàn rẹ̀ la fi ń júwe èèyàn rẹ̀ ṣe mọ̀ pé ibi tí àwùjọ àwọn olóríire àwọn èèyàn rẹ̀ àwùjọ rú bẹ́ẹ̀ náà gbọ́dọ̀ mọ ti rí àwa èèyàn rẹ̀ ẹni tí ó ń ṣe nǹkan lénìí èèyàn wa ni ọmọ bíbí lọ́sùn ni èèyàn gidi èèyàn pàtàkì ni atótilétọ́ èèyàn ni irú wọn yóò gbọ́dọ̀ máa wá ṣe nǹkan kan pè wá ká sọ pé àlọ́ nínú àìsàn ayé èèyàn gbọ́dọ̀ wáyé ni Alhaji àti Alhaja Táíwò Ẹniọlá àwọn làwa bá ṣe wòlímọ́tìlì Kùrìhán táwọn ọmọ wọn ń ṣe lénìí òun láti torí ẹ̀ wá láti gbòòrò Òṣogbo táwa bá wọn ṣe ní Kòròdú bí kọ́lọ́njà ọmọ yẹn náà kọ́ lálùbáríkà. Àmì màmá mi ṣé lóòótọ́ dẹ̀ lórí gbogbo ẹ̀ta tí bá sọ̀rọ̀ àkànná ni wọ́n dà àtàwọn ẹ̀rìn tó gbà èmi o mo kàn wá ní ìmọ̀ wọn rí o kódà bí mo ṣe wà yìí mo kàn tẹ̀lé nìkan wá ní owó kájú kódà tó pé wọ́n dà láìsáńgẹ́lì. Ẹ gbàgbé tí nǹkan mi bá tún wà lẹ́yìn dídá la lè fi wọ́n wé wọ́n dáa tán wà láìta láìsímọ́ bíi láì. Ẹ̀yin náà sọ ẹni láti yàn yín Òṣogbo ká wá síbí téèyàn ò bá dá béèyàn ò ṣeun ànípò ṣeun béèyàn ò ṣèyàn ànípò ṣèyàn béèyàn bá ń sáwó bàbá ẹ̀ lórùn bàbá jẹ́ńbẹ̀ àní wí èèyàn ni ẹ gbàgbé. Máàmì máa fẹ́ kẹ́ bá ń fi ohun Àbẹ̀ní Agbọ́n ṣàdúrà fún àtọmọ àti bàbá àtìyá wọn. Tọ́ bàbá àtìyá àwọn ọmọ oníwòlímọ̀ tòní Alhaji àtàlájà Táíwò Ẹniọlá
ní agbára Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń ṣe ayọyọ fáwọn ọmọ yín lénìí ẹ jèrè àwọn ọmọ yẹn. Omi kì í wọ́n lára ẹja, owó ò ní wọ́n yín. Ewé kì í wọ́n lára igi, owó ò ní wọ́n yín. Torí pé a kì í gorí ilá ká tó ká ilá, a kì í gorí ìkàn ká tó ká ìkàn. Bẹ́ẹ̀ la gorí ata ká tó rí ata. Ìwà ata ò sunwọ̀n, gbogbo ayé ló bá ta rẹ̀. Bóòlù bá ṣìkìtì mẹ́sìn nírú ẹ̀sìn ayọ̀, ẹ̀sìn àjò, àtòfàtàrùn, a máa gbẹ́nu gbẹ́wò yín. Towó tọmọ ló máa yà léyìn lágbára Ọlọ́run. Máa ń jẹ́ tó mọ̀ lẹ́bàá ń káwọn olólùfẹ́ yín tó mọ̀ òkú tó yìí. Ẹ̀yin olólùfẹ́ mi mo kí yín o, àjíǹde ará ó máa jẹ́ o, iná ò ní tó wó yín o, ṣé rójú yín méjèèjì tẹ́ fi ń wò mí kò ní fọ́, etí yín tẹ́ fi ń gbọ́ mi kò ní di, àbùdí wá ní tolókun àbùdí ń tọlọ́sà, owó tẹ́ ń tì bàpò tẹ́ fi ń ra dátà tẹ́ fi ń wo àwọn iṣẹ́ wa Ọlọ́run fọ̀pọ̀rọ̀pọ̀ fún yín. Alaikum wa rahmatullahi wa barakatuh. Ismi Aishat Eniola. بمدرسة الدار النصافة والإنشاد تحت السماعة المدير أستاذ عبد الحكيم محمد الهوال حفظهم الله. أريد أن أقرأ لكم القرآن الكريم. بسم الله الرحمن الرحيم. سورة الفاتحة مكية وآيات والسبع. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. سورة البقرة مدنية وآيات وست والثمانون ومئتان. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. صدق الله مولانا العظيم. آدم علي ألوري 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 بابا شو آدم لقى ونيتو آدم علي ألوري آدم علي ألوري استعيدوا للنداء So I feel good when money enter my house. I'm not kind of crazy. You guys know the rap of the Patuba and the one to kind of crazy. It's a little bit of a what can we answer? No matter what to show at your back. To buy it to do that.
Orúkọ mi ni Alirat Atòwúlé, ẹ̀yin tèmi máa ń pè mí ní Tamọ́tíye. Tamọ́tíye tẹ̀ sọ yìí mà, ṣé Tamọ́tíye onímọ́tò ni àbí Tamọ́tíye onílẹ̀? Inú bó Tamọ́tíye ti jáde mọ́. Nínú fíìmù Alhaji Yekini Ajílẹ̀yẹ ni wọ́n ń pe táìtù fíìmù yẹn ní Ṣẹ̀gilọ́lá Àbẹ̀ní Àgún, ibẹ̀ ni Tamọ́tíye ti jáde, àwọn tèmi dẹ̀ mọ̀ bẹ́ẹ̀. Màámi, ìgbà tá a dé bí lónìí àbá yín bẹ̀, a dẹ̀ mọ irú èèyàn tẹ́ jẹ́, so láti gbé láti àyè Òṣogbo wá sí ibi báyìí lónìí, ẹ tó ń ṣe patí bí lónìí kò kéré nù ayé. Kéré, ẹ jẹ́ n padà lé torí ẹni yìí ń ṣe patí lónìí, ọmọ Ìlá Ọ̀ràngún ni èmi Tamọ́tíye fúnra mi, ọmọ Ìlá Ọ̀ràngún ni mí. Báwo lẹ ṣe afẹ́ sí ẹ̀rí ìgbà yìí mi ń bọ̀, mo má bẹ̀ ní agbọ́n dání, mo mú ìyàgbó nǹkan dání torí bára ọmọ Ìlá Ọ̀ràngún, ọmọ Ògbóyè, ọmọ Òkóyè kọ́ lábàbá ń sin nǹkan mọ́ sùúrù bóra ni. Ká fẹ́ sọ nípa ẹni Ọlátaiwò tí ń ṣe wòlímọ̀ fọmọ lónìí, ó kẹ̀ǹkẹ̀ èèyàn ni, ká mọ̀ sọ jù èèyàn ni. Ẹ mọ̀ wá ọmọ Ìlá ìgbónà ni àdá. Máàmì tí ò tọ́ dẹ̀ ni torí gbogbo ọ̀tá ń pè náà lọ pé wọ́n dá àwọn dá. Akátá wà nílẹ̀ gbogbo pé wíwá tẹ́lẹ̀ wáyé o, mo gbọ́ mo yà ní o. Wíwá tẹ́lẹ̀ wáyé mo wá ṣe ìkànnì mo ṣe àgbogbo yín sọ́pà. Ẹ títí torí wọn wá ni torí wọ́n yá yìí wọ́n ṣe. Àtorí wọn wá ní Òṣogbo láti wá o. Bẹ́ẹ̀ ni àtorí wọn wá ní Òṣogbo láti wá, èèyàn lẹ́ni ọlá o, ká má parọ́. Gbogbo èèyàn ló dẹ̀ mọ̀ pé èèyàn ni. Àwọn ọmọ tó máa ṣe wòlímọ̀ lẹ́yìn àti bàbá wọn. Aisha àti Ridwan. Ẹ máa fi ṣàdúrà fún wọn. Burú o. Aisha àti Ridwan, ẹ dàgbẹ́ ẹ dògbò, ewúrí ló ní kẹ́ ẹ mọ̀ kú wíríwírí, ewúrí ló ní kẹ́ ẹ mọ̀ kú wíríwírí, ọ̀pá kúkú ọ̀pá tulẹ̀ tẹ̀lẹ̀ lójọ́ ọlọ́jọ́ kú ẹ̀yìn kú dẹ̀ndẹ̀, agẹmọ yìí ò ní kú múrànjẹ̀ sí, ó dọjọ́ tó bá fọ̀ parin, ẹ̀yin asubá ẹ̀ làánú di, tí kẹ̀kẹ́ ọ̀tá yín bá ti bá sun lébè yóò fi sùsáyé lọ ni, ẹ̀yin lẹ́jọ́ orí ọ̀tá sọ̀mùsọ̀m. Aisha àti Ridwan, ọmọ oníwòlímọ̀, ìgbà ọdún kan ni ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ orú kan báyìí láyé, ẹ ṣe ìyàwó, ẹ ní kóbó, ẹ ní pìnyìnkì, ẹ rògbò yín lò. Ẹ bá mi kí àwọn olólùfẹ́ yín lẹ́ẹ̀kan sí àgbẹ̀ tó máa lọ. Ẹ̀yin olólùfẹ́ mi, èmi Tamọ́tíye, mo kí yín o, mo ní pé ẹ ráyè yín ṣe o, mo kí yín tẹ̀sán-tẹ̀sán, mo kí yín tológun. Ẹ ṣé mà.